kú dédé àsìkò yìí o, ìròyìn yàjóyàjó ni mo wá sí etígbọ̀ọ́ yín láti ìkànnì Jígí Alára. Ní ìrọ̀lẹ́ ọjọ́rú ni awuyewuye kan gbòde pé àpapọ̀ ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ yíká orílẹ̀-èdè Nàìjíríà NANS ti ń palẹ̀ ogun mọ́ láti dojúkọ iṣẹ́ ìjọba Ààrẹ Bọ́lá Tinubu. Ìròyìn náà tó gba òpó ojú ayélujára kan ló sọ pé NANS fẹ́ ṣe ìwọ́de láti fi ẹ̀hónú wọn hàn lórí èlé tó gun jálá epo pẹtiróòlù kan sí ₦897. Ìròyìn náà ní ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ náà ló kọjú ọ̀rọ̀ sí ìgbésẹ̀ ìjọba náà tó sì ní òun yóò bá ìjọba Tinubu náà tán bí owó tí yóò fi já owó epo náà wálẹ̀. Àmọ́ awádìí ìròyìn fi hàn pé irọ́ tó jìnnà sí òótọ́ ni àròsọ ọ̀rọ̀ ni. Bákan náà, àpapọ̀ ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ti ké wá sí gbogbo aráàlú pé kò sí nǹkan tó jọmọ́ bẹ́ẹ̀. Àwọn ń gbèrò láti ṣe ìfẹ̀hónúhàn káàkiri orílẹ̀‐èdè Nàìjíríà. Àtẹ̀jáde kan tí ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ náà fi léde fún àwọn akọ̀ròyìn náà, èyí tí ààrẹ ẹgbẹ́ náà, Akíntẹ́yẹ Afeez Babátúndé bọwọ́ lu sísọ lójú ọ̀rọ̀ yìí. Babátúndé ṣàlàyé pé ẹgbẹ́ NANS kò lọ́wọ́ nínú ìfẹ̀hónúhàn náà tàbí bọwọ́ lu ìwọ́de kankan léyìí tí kò bá òfin àti ìlànà ẹgbẹ́ náà mu. Gẹ́gẹ́ bí ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́, Babátúndé ní ẹgbẹ́ náà mọ̀ nípa ìnira tí àwọn ará ìlú ń là kọjá lọ́wọ́ báyìí, ṣùgbọ́n ó ní ìrànsí àlàáfíà ní ẹgbẹ́ NANS. Ìgbésẹ̀ tí wọ́n máa gbé, èyí tí yóò dá rògbòdìyàn sílẹ̀, a kò ní bá wọn dá sí i. A rọ àwọn ará ìlú, àwọn akọ̀ròyìn pé kí wọ́n yẹra fún irúfẹ́ ìròyìn náà nítorí tó wà nídìí ìròyìn òfégè yìí fẹ́ ba orúkọ ẹgbẹ́ wa jẹ́ ní fún àǹfààní tiwọn. Bákan náà ni ààrẹ ẹgbẹ́ náà tún ké sí àwọn agbófinró lórílẹ̀‐èdè Nàìjíríà pé kí wọ́n bẹ̀rẹ̀ ìwádìí láti ṣàwárí orísun ibi tí ìròyìn òfégè náà ti jáde nítorí ó ṣe kókó kí òfin fìyà jẹ irúfẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀. Lílo orúkọ ẹgbẹ́ NANS láti fi gbé ìròyìn yìí síta léwu púpọ̀ tó sì ń ba orúkọ ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ tó ń wá ìlọsíwájú orílẹ̀-èdè Nàìjíríà jẹ́. A rọ gbogbo àwọn agbófinró pé kí wọ́n gbé ìgbésẹ̀ láti ṣàwárí àwọn èèyàn náà. Babátúndé ní òun ti NANS gbajúmọ̀ ní ìgbáyégbádùn àwọn akẹ́kọ̀ọ́ orílẹ̀-èdè Nàìjíríà. A ó tẹ̀síwájú láti máa pè fún ẹ̀tọ́ àwọn akẹ́kọ̀ọ́ ní ilẹ̀ náà tó bá òfin náà. Àlàáfíà ó ṣe kókó kí gbogbo ará ìlú mọ̀ pé àlàáfíà, ìdàgbàsókè àti ìṣọ̀kan ni ẹgbẹ́ NANS dúró fún. Kò ní jù báyìí lọ lórí ìròyìn yàjóyàjó. Orúkọ tèmi ni Afọláṣadé láti ìlú Ìbàdàn ní Ọ̀yọ́ State. Mo wá bẹ̀ yín ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ máa bá mi subscribe sí orí ìkànnì yìí. Ẹ ṣé púpọ̀. Jígí Alára, Jígí Alára, ìkànnì ìlú mọ̀ọ́dúndún wá sẹ́. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ètò tó fún ni lóye, ètò tó là ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí, Jígí, Jígí Alára. Jígí, Jígí, Jígí Alára. Jígí, Jígí, Jígí Alára. Jígí, Jígí, Jígí Alára. Ìkànnì Jígí Alára 16, bàbá gbogbo.